Alagbede, latest Yoruba movie by Jaiye Kuti. Alagbede, Goldsmith. Ọlọ́mọ yẹ́ o, kájẹ́ tó wálé ní ẹ̀ní gbà lọ́wọ́ mi. Èmi ló dé. Ó jẹ mí lówó láti bí ọdún méje kò sán. Èèyàn jẹ́ ọ lówó lọ́dún méje. Ìjọ́ wo gan-an ló kó délé? Tó rọ́pòrì tó wà láàrin àwọn ẹlẹ́gbẹ́dé. Tó wọ fìlà pupa kò fúnra rẹ̀ pupa ó sì wọ pupa wọ́n ṣiṣẹ́ pupa sí i láyà. Kí ló ṣe? Olórí burúkú ni ìrírú rẹ̀ rí o ìjọ mo ti dáyé èmi ò rírú olùsí bẹ́ẹ̀ rí. Ṣó o mọ̀ pé wọn àtọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jẹ́wọ́ tẹ̀ látàárọ̀ kí n bá yàwó rẹ̀ sùn. Wáyé wá lọ. Mọ́mọ́ ìgbẹ́nà àdéhùn dájúdájú ó ṣoògùn owó ni. Olóṣì ọ̀rọ̀ ayé wa. Olóṣì kò sáàyè ẹnu ayé yìí. Ewu bóyá ń gbóúnjẹ fún wa dà. Bẹ́ẹ̀ ni wọ́n ti bá yọ lẹ́yìn àbá gbà. Ẹni pé mo ló tẹ̀yìn lọ́rùn. Ẹ sọ pé. Ìwọ lọ bẹ́ẹ̀ sọ̀gùn owó. Ẹni ọba ní ọmọ lówó lọ́dún tí wọ́n ta. Sórí bí ọba ńlá, ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́. Ṣó ti tán báyìí? Ó ti tán, kí ló tó kù? Ẹ wá ń wẹ̀ lọ. Sẹ́ẹ̀ni gbọ́ òfin àti ìkìlọ̀ tí ń bẹ́nu tá a ṣe fún ọ ní. Èmi ò mọ̀ pé ó ní kìlọ̀. Ìkìlọ̀ mẹ́mẹ́. O gbọ́dọ̀ sùn kọjá aago 4 ìdájí. Ní aago 9 àárọ̀, o gbọ́dọ̀ la iyọ̀. Ní aago 12 ọ̀sán, o gbọ́dọ̀ la epo. Tó bá di aago 3 ọ̀sán, tí òòrùn mú gangan, wàá pọn omi, wàá wẹ̀ ní ìhòòhò níta gbangba. Láàárín aago 6 alẹ́ sí aago 7, o gbọ́dọ̀ mí níbikíbi tí obìnrin bá wà. Paríparí ẹ̀, ìwọ ló gbọ́dọ̀ wẹ̀ gbẹ̀yìn tí gbogbo ilé bá ti wẹ̀ tán lálẹ́. Ṣé mi ò dáràn báyìí? Ọ̀sẹ̀ ní mélòó? Èmi kọ́ ni mo lówó, wọlé lónìí. Olóṣì kò sáàyè ẹnu ayé yìí. Olówó ló ń gbáyé àti ó. Rárá dá lèmi ká gbélé ìsìn. Kí nìyẹn? Ewu bóyá ń gbóúnjẹ fún wa dà. Bẹ́ẹ̀ ni wọ́n ti bá yọ bá gbà. Ọmọlẹ́wà mo nífẹ̀ẹ́ gan.
ọ̀sẹ̀ ní mélòó. Èmi kọ́ ni mo lówó wọlé lónìí. Olóṣì kò sáàyè ẹnu ayé yìí olówó ló ń gbáyé àdìo. Lára dá lèmi ká gbélé ìsìn. Kí nìyẹn? Ewu bọ́ yẹn ń gbóúnjẹ fún wa dà. Ṣé o ti tán báyìí? Ó ti tán kí ló tún kù. Ń gbé lọ. Sẹ́ẹ̀ni gbọ́ òfin àti ìkìlọ̀ tí ń bẹ́nu tá a ṣe fún ọ ní. Èmi ò mọ̀ pé ó ní kìlọ̀. Ìkìlọ̀ mẹ́mbẹ́. O gbọ́dọ̀ sùn kọjá aago 4 ìdájí. Ní aago 9 àárọ̀ o gbọ́dọ̀ la iyọ̀. Ní aago 12 ọ̀sán o gbọ́dọ̀ la epo. Tó bá di aago 3 ọ̀sán tí òòrùn mú gangan, wàá pọn omi, wàá wẹ̀ ní ìhòòhò níta gbangba. Láàárín aago 6 alẹ́ sí aago 7 o ò gbọ́dọ̀ mí níbikíbi tí obìnrin bá wà. Paríparí ẹ̀, ìwọ ló gbọ́dọ̀ wẹ̀ gbẹ̀yìn tí gbogbo ilé bá ti wẹ̀ tán lálẹ́. Ṣé mi ò dáràn báyìí? Olóṣì kò sáàyè ẹnu ayé yìí. Ewu bọ́ yẹn ń gbóúnjẹ fún wa dà. Bẹ́ẹ̀ ni wọ́n ti bá yọ lẹ́yìn. Ẹni pé olótẹ́yìn lọ́rùn ẹ̀ṣọ́ pé. Ìwọ lọ bẹ́ẹ̀ sọ̀gùn owó. Ẹni ọba ní ọmọ lówó lọ́dún tí wọ́n ta. Sọ́rí bí ọba la, ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́.